ètò àwọn àgbà kan ní lílè tó lọ́dún fúnra rẹ̀ tó rí yàtọ̀ kíákíá kọ́nà wọn bínú sáwọn tí fi tí ò pé lẹ̀ àbáwọn tí ò mọ̀ tó sọ pé àwọn mọ̀ ètùtù àwọn àgbàlagbà tó sáré mú nǹkan wá tó sáré ṣàánú ètùtù àwọn àgbàlagbà tó sáré fi ṣàánú èèyàn ni ó gbọ́ tẹ́sí fi ń túwọ́ kò lọ́rọ̀ èèyàn tó fi ń ṣàánú èèyàn torí pé bá a bá jẹ̀gbẹ́ àádáríjì karahun ni ó gbọ́ mi kí ló fẹ́ bá mi wá ìkarahun òpin tó pé báyìí tí nǹkan kan ò lu bí àwọn ò tí fọ́ọ̀dì rẹ̀ bá ń wá máa ń jó ìkarahun ògbé yìí nínú agbára tá àti jó kan yìí ní òfin kankan míì kú o 09031598716 tàbí 08130344077 WhatsApp nọ́mbà mi nìyẹn kọ́ni nọ́mbà mi náà nìyẹn kọ́ni wọn bínú sáwọn tí fi tí ò pé lẹ̀ bá ń jó nìkan tó bá ń jó tán bá ń lọ kókó náà dáadáa mọ́jọ́ tá dànù bá ń gbà síbi kan lọ́ba mi wá ẹ̀kọ́ odidi kan tó pé ó gbọ́ mi bá ń fi sínú àwo pẹlẹbẹ kan àbí rọ́bà funfun pẹrẹsẹ kan ó gbọ́ mi wọ́n bá ń da gbogbo ohun tó jó yìí kó dálé ẹ̀kọ́ kó bo ẹ̀kọ́ mọ́lẹ̀ dáadáa wọ́n bá ń tú epo pa sí lórí dáadáa ó gbọ́ mi bá ń gbé lọ síta ó gbọ́ bá ń gbé lọ síta súre sí tọrọ tó fẹ́ ó gbọ́ bí súre sí tọrọ tó fẹ́ bá ń gbé lọ síta àbórí àkìtàn àbí ìwọ tiẹ̀ níbi tó ń gbé nǹkan sí wọ́n tó bá ń gbé lọ síbẹ̀ ó sì lè gbé síwájú ìta ọ̀dọ̀ ẹ wo ẹ mọ̀ jẹ́ wí nǹkan kan tó bá ti lè dé ìrẹsẹ̀ ti fọwọ́ fẹnu bá lẹ́yìn ìgbà tó lọ òun nítorí pé ó ti lọ bó ti yẹ kó lọ ka wákàtí kìíní wákàtí kejì wákàtí kẹta lẹ́yìn ìgbà tó tí wọ́n ti gbá ní kó ohun tí ó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ìwọ náà mọ̀ dúpẹ́ o òun mọ̀ pé àṣírí ń bẹ èèyàn ló wọ́n ẹ dákun lọ dẹ̀wò lónìí kẹfúnlé lábọ̀ bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ wọn sàbà fẹ́ pé nígbà mi ò yí padà 09031598716 tàbí 08130344077 dákun kò ṣí àpò comment ó tó bá fi tẹ̀ ó ní fi gbọ́ ọmọ sí ó tó fi wù mẹ́sàn-án lọ ojú náà ní fọ́ àdúrà ni ó gbà o àríṣe o ìwọ́n tó sọ pé náà láì wọ́n tó ń bóyá burúkú wọ̀ December ọdún tuntun yìí látó ń wà yìí ó gbọ́ mi sàwọn tí jẹ́ ṣe múlẹ̀ gidi ṣe òtún gidi kó gbọ́ ọ̀nà rẹ tó dàrú lè bá a tó lo nǹkan jẹ́ súnmọ́ àwọn tó dá nǹkan mọ́ tẹ̀lé àwọn rọ̀ ọlọ́run ní bínú sí wa o sọ pé ń béèrè owó lọ́wọ́ ẹ lọ́dún kó fún ẹ láwọ̀ àìsàn nọ́mbà wa ná mi ò tí ì dé 09031598716 tàbí 08130344077 822 àwọn àgbáyé lè tó nítumọ̀ dáadáa àìsàn nọ́mbà wa ná mi ò tí ì dé.